o bá fẹ́ bọ́ lọ́wọ́ obìnrin àfikún set focus rẹ o tó o bá rí adjust wàhálà ni tó bá fẹ́ adjust ẹ̀ lórí nǹkan méjì ni àkọ́kọ́ ọlọ́wọ́ ọlọ́kìkì nínú àwọn ànábì tó lọ́rùn wọn sáyé tí wọ́n ló gbà tẹ́ lówó tẹ́ lókìkí Sulaiman ni ànábì Sulaiman ó rí gbẹ̀lò ó dẹ̀ rókìkí lò bọ́lọ̀ ń bá wá dẹ́yìn bẹ́ẹ̀ bí ò bá tiẹ̀ wá jẹ́ bẹ́ẹ̀ ó lè máa lóko rẹ bí ẹ̀ bá sì ń lóko èèyàn lè tibẹ̀ sóríire ìgbà tá Arẹ́gbẹ́ fi dọ́sùn gbogbo ayé ló sọ ọmọ yẹn l'Arẹ́gbẹ́ kódà nígbà Buhari fi di pírẹsidẹ́ǹtì bọ́ba ti bímọ báyìí sọ́kùnrin ni Buhari náà ni torí wọ́n gbà wípé bó bá bó ló kọ olóríire lògbà òun náà sóríire àfọwọ́n Ọlámilékan Wákìlì mo kí ọ kú oríire ẹni ọ̀n bá jókòó ànábì ọlọ́ni olówó olókìkí ajẹ́pẹ́sẹ́ tó ń ṣe náà iṣẹ́ olówó iṣẹ́ olókìkí ni méjèèjì olóòní fi wọn ọjọ́ 12 oṣù kẹta ni bàbá àtìyá sọ pé wáyé o òun náà bá ní ìmọ̀ fi dúpẹ́ fọ́lọ́ ni ìmọ̀ fi yin ọlọ́ọ̀ni ìmọ̀ fi gbé tóbi fọ́lọ́ ni bọ́ọ̀sì wa ń ṣe lọ́dọọdún ni títí tó fi dòní gbogbo òsèmí tó ọmọ lò nínú ìdẹ̀ra ni nínú ayọ̀ ni yóò wọlé àwọn ẹni ọlọ́ happy birthday to you Wákìlì happy birthday to you many happy return of your day happy birthday to you on behalf of me Alfa Jeje Agba wish you happy birthday to you long life and prosperity ìgbọ́dún ọdún kan ni o sàmárì.